Kàmíyà ẹ̀mí burúkú kàmíyà ẹ̀mí ikú. Ikú Ọlọ́run bó ṣètàn ìmọ́lẹ̀. Àmín. Ọlọ́run àwọn àgbààgbà ti ṣiṣẹ́ tí wọ́n fi dà lélẹ̀ ṣùgbọ́n tí iṣẹ́ wọn ò kú tí iṣẹ́ wọn fọhùn síbẹ̀ ó yẹ tàn ìmọ́lẹ̀. Àmín. Lórí ìránṣẹ́ lórí ayé ìránṣẹ́ olú ẹja rí yín. Àmín. Ìwọ lọba tí ń tan ìmọ́lẹ̀ láàrin òkùnkùn ó yá tan ìmọ́lẹ̀ sí arákùnrin. Àmín. Járí ọ. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín orúkọ Jésù. Arákùnrin ìránṣẹ́kùnrin Ọlọ́run orí ọ ó tan ìmọ́lẹ̀ amúmirí yí pé ọmọ ènìyàn kan lọ yín bọ̀ ìwọ̀n ara bàbá ó wá sàdédé dúdúró bí omi adágún kò sàn kò parọ̀ omi ọ̀hún tó wá ń pọ́n mo wá fẹ̀mí béèrè pé kí ni tí ń ṣẹlẹ̀ kí ni túmọ̀ èyí wájú yé mi pé arákùnrin ọmọ ènìyàn ń bẹ ní abẹ́ ìdè ìyà ìmọ̀dí wọ́n wò pé Jábésì jìyà ìmọ̀dí ìyà tí ò sí ń bẹ àwọn ọmọ Ísírẹ́lì jìyà ìmọ̀dí látọwọ́ Hákánì tí kì bá sọ pọ́lọpẹ́ Ọlọ́run tó fàṣírí hàn wọn bá kó sẹ́ Mósè dúnmẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó darí rẹ wá sínú ìjọ ìgbàlà ó rí ó ti pẹ́ nínú májẹ̀mú yìí ó ti pẹ́ nínú ìdè yìí ó ti jìyà ṣùgbọ́n mò ń fi wákàtí sọ fún ọ pé ó bọ́ lábẹ́ yìí. Àmín. Wíyàmà Ọlọ́run àwọn àgbààgbà tí iṣẹ́ wọn ń fọhùn ó yá mú bọ́ lábẹ́ yìí. Àmín Jésù. Arákùnrin ìrìn àjò kan bẹ tí èèyàn máa ń rìn bí èèyàn bá fẹ́ bọ́ lábẹ́ májẹ̀mú ìyà ìmọ̀dí àti àfògbó ẹni ṣòfò májẹ̀mú tí ń fògbó ẹni ṣòfò májẹ̀mú tí ń kóni sí ìyà ìmọ̀dí ìjó ṣetán láti rìn. Ikú ó rọ̀ dẹ̀dẹ̀ lé mi lórí Elédùà kàmíyà ẹ̀mí burúkú kàmíyà ẹ̀mí ikú. Ikú ta ni mo ṣẹ̀ ta ni mo ṣẹ̀ ta ni mo ṣẹ̀ tó fi kú. Èmi àti ìṣàfẹ́ ìrẹ́dílà Ọlọ́run Jákọ́bù Ọlọ́run mú Jésù arákùnrin ta ni mo ṣẹ̀ ta ni mo ṣẹ̀ ta ni mo ṣẹ̀ tó fi kú lérí kiri ta ni mo ṣẹ̀. bẹ́ẹ̀ tó yẹ kó bí ilé the next project yìí wọn náà ló máa wà àwọ̀dì fún wọn náà ló máa ṣe wọn náà ló máa ṣe. mo kàn fẹ́ pé wá gba sample kìíní yẹn nílé. Ok. lẹ́yìn ó wù mí kémi náà fún ẹ ní little change. No problem sir. Mo really appreciate it. Ìgbà tí mo kọ́kọ́ pè yín tẹ́ bí ikọ̀ mo rò pé bóyá mo ti wà kan tí ò dá sí. No. mo wà ní meeting gbà yẹn ni so I can't pick up meeting kò wà traceable and it's not allowed. Ọlọ́run máa bá mi ràn yín lọ́wọ́ ọkọ̀ bá a dá ọba kò ní sáyín lẹ́sẹ̀ ṣùgbọ́n mo really appreciate gan. In fact ìtẹ́ ṣe gan ju ti ọmọ ìyá lọ ìtẹ́ ṣe gan ju ti ọmọ ìyá lọ ṣùgbọ́n mo really appreciate. God bless you more sir. Okay. Sir, thank you very much. àti fẹ́ẹ̀ dé lẹ́sẹ̀ ṣé wọ́n máa rí ní tó máa gbé padà sí. Màá rí nǹkan tó máa gbé mi padà at worst máa pe ọ̀kan lára àwọn káàpù tó a máa ń lò lọ́fíìsì máa gbé. Ẹ̀gbọ́n ṣẹ́rí ká tó wọlé mo ń observe àwọn kankan these days mo rí i pé it's like mood yín ń rí bákan many times mo bá pè ní pick call
àná inú wò pé a ti jọ wà ju pé kí nǹkan máa ṣe yín kí ẹ máa sọ fún mi lọ torí àwọn Yorùbá ní àrùn tí ń ṣogójì òun náà ní í ṣọ̀run táwọn bá ti ń ṣàbóyájé gbogbo ọlọ́yà ní í ṣe o ìdílé tí mo sọ pé ẹ mọ̀ ń sìn ká tó wọlé ẹ mọ̀ pé tún lè má ráyè àtún lè má jọ ráyè sọ̀rọ̀ mọ́ jẹ́ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. àbúrò yes sir. ó ṣe bet nǹkan tó ń rí lè ṣẹlẹ̀ tí mo bá ń ṣàlàyé fún ẹ mi rò pé máa understand. ẹ̀gbọ́n ọ̀rọ̀ ń tóbi káfọ̀ bẹ̀bù ẹ ṣàlàyé with my little experience and my age ó yẹ kó lè yé mi. wẹ́ mo mọ̀ pé òfin ṣọmọ kékeré náà ló ṣe notice àwọn kan tó notice bet nígbà tí irú mi bá wà tó wá jẹ́ pé àwọn kan bí àlùjọ̀nù jẹ́ kí n sọ precisely tó kù wọn máa lé mi káàkiri tó yẹ pé kò síbi tí mo wá dé báyìí àfi kókò máa yọ sí mi kò dẹ̀ sí pé ó ń yọ tó jẹ́ pé everybody máa rí o but èmi nìkan mo wá rí live. láì ṣe pé bóyá èèyàn ṣoògùn owó àbí nǹkan. kì í ṣe ní tí. inú fíìmù lèmi ti máa. inú kì í ṣe fíìmù live and direct okay for example there was a day. ta ni mo ṣẹ̀ ta ni mo ṣẹ̀. Your people are not here. That's the problem. Right now, can someone explain to me what industrial chemistry? Who can explain it to me? So it's only you. All right. What of you? You don't know it? Eh? Come, yeah, let's go. Industrial chemistry is a branch of chemistry that deals with applies of physical and chemical process toward transformation of raw material into finishing goods. Industrial chemistry has led us to friends, discovery, innovation. Hey! Wait. Leave that this! Leave that this! Leave that! Kíni yẹn ti pọ̀ jù ó ti fẹ́ máa yà mí ní wèrè láàrin àwọn èèyàn ó ti fẹ́ máa yà mí wèrè. It's very very terrible. In fact if there is orúkọ tá a lè fún nǹkan tó ju terrible lọ àbá fún but sir you have been so good to me and kind see and it is good to be good because we have a long way to go but to be good is very very expensive you are like a brother to me ẹ bá ti sọ ilé ìfún mi ti pẹ́ mi ò bá ti mọ nǹkan tá à ń ṣe sí i yes sir if tẹ́ bá ní bóyá ọmọ kékeré tèmi ọ̀rọ̀ yìí àbá jáde sí i it will be advisable ká jáde sí i torí kí nǹkan tí à ń rò kó má bà nǹkan tí à ń jẹ́. nǹkan tó bá wò pé ó máa help me out of this situation I'm ready. Okay ẹ lè jáde mọ́ ń sìn ṣé tó bá di bóyá lọ́la àjọ débì kan. ọ̀la náà wà okay. ó wà okay. ẹ ṣe ń bọ̀. I will try. nǹkan tẹ́ wá ní kí n wá lọ gbà nù lé ṣe oye jẹ́ kí a wọlé ìpè ká máa sọ̀rọ̀ yẹn lójú àwọn ọmọ tó wà nù lé jà. ẹ mọ́kàngán ẹ̀gbọ́n o ẹ mọ́kàngán.
ready tutorial tí mo ní mo fẹ́ lọ pẹ̀lú ọ̀rẹ́ mi ní math. Zaina ṣé skul náà mi kò jẹ́ kó lè kúnlẹ̀ mọ́ báyìí ọmọ mùsùlùmí tá a lè kọ́ tó kéwú tó ṣe wà nímọ̀ ṣé skul náà ló sọ ìdàkudà báyìí wọ́n tó wọ̀ sọ́dọ̀ kó máa lájì ni wọ́n sọ́dọ̀ kó máa fà ni wọ́n tá a lè ṣe wá sí ìta tó ń gba wá sí wa ń ta sọ́ lè pè ọmọ wa báyìí sọ́ lè pè ọmọ wa ó gbọ́n tẹ́ àbíbí ni ọmọ tí ò bá borí wọ́n ní tí èè jáde tí èè padà bọ̀ gbogbo tó náà lọ́mọ gbèsè pé gbogbo tó náà dábàá lọ́mọ gbèsè pé àtẹ̀yẹ àtẹ̀yà àti sámà àtìlẹ̀ wọ́n lè fún mi kí á pọ́tàkó lè fún ọdún mi rádaràdà yìí ṣé ìjà mi àwọn sọ́nà bára kàtú ẹ̀rù kọ́ ìgbà tí mo rí ni ó yẹ kí n bínú wọ́n béèrè ọ̀rọ̀ ẹ̀ lọ́dọ̀ mi ọ̀dà lè kì í àwọn pé táwọn ṣe nísìnyí tàbí kí a bá làwọn ṣe ó sì yẹ ká bọ́mọ wí káwá lára tá à ń ṣe wá sí ń gbòòrò àwọn tá à ń pa àwọn èèyàn sẹ́sìn àwọn èèyàn tó ń bá wá sí wa àfọ́ àti fẹ́ẹ́ dé o kọ́ ọdún mọ̀ tí wà ní í ṣe báyìí tọ́ àdúgbò ọ̀dọ̀ ọlọ́run dé. ẹ mọ̀ pé Zainabu lè wá sí bẹ́ẹ̀ bá. èyí tó wá ti wá gbé wá lè ju tèmi lọ èyí tó gbé wá lè ju tèmi lọ kò rí báyìí kó tó gbó lọ tẹ́lẹ̀ gbogbo ìjáàbù tààrà fún sí àmì tó kó sí mọ́ tọ́ àdúgbò ọ̀dọ̀ ọlọ́run dé àdúrà gbẹ kó tó bá tàfà jà mí yóò sí ọ̀nù mo ti rí ti gbẹ bóun gbogbo sẹ́ bóun Àbújá bóun gbogbo sẹ́ dáadáa àdúgbò ọlọ́run àdúrà àwọn gbà. àmín 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 àmín. ẹ ṣeun gan ẹ kú ìtọ́jú mi. ọlọ́run ní tọ́jú wa. lágbára ọlọ́run àlìkáwọn àti gbogbo wọn á dìrẹ. àmín 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 àmín. ẹ̀gbọ́n mi ni èmi. tọ́ à ń ṣe ẹ̀gbọ́n bóyá nípa tẹ̀jẹ̀ bòtù ẹni tó bá ti ń ràn yàn lọ́wọ́ ládùúgbò ẹ̀gbọ́n yàn náà ẹ mọ̀ pé èmi máa ń sọ pé àwọn ẹlẹ́sìn wa ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n bá ní nǹkan kan tàbí méjì tó ń dà wọ́n láàmú ó ní bí wọ́n ṣe ké pe ọlọ́run bẹ́ẹ̀ tí wọ́n sìn. àwọn ẹlẹ́sìn ẹlẹ́ẹ̀kejì náà ó ní báwọn ṣe ké pe títí wọn bẹ́ẹ̀ náà ló jẹ́ fáwọn mùsùlùmí náà torí pé bí wọ́n ṣe ń wá sọ́dọ̀ yín tí ọlọ́run ti ara yín gbàdúrà mi tí wọ́n gbé ìsì ara kọ̀ọ̀kan tẹ́ nínú iṣẹ́ àtàwọn sàrà tí mò ń ṣe mú rí pé mò ń rí àdúrà èsì ayọ̀ gbà. alhamdulilayi. ìgbà tí tẹ̀gbọ́n mi yìí ni wọ́n máa gbà ẹni tó bá fún yẹn ní nǹkan tí èèyàn ń jẹ ọ̀fẹ́ rí èèyàn ni. alábì náà sọ bẹ́ẹ̀ ó ní àwòkà máa wà záàkà fi sí dà ẹni tó bá rí onígbà àṣòro lè yàn kí n sẹ́ni tó mọ̀ nígbà tó lówó lọ́wọ́. alájì alájì kò báyìí ẹ̀rọ alájì ẹ ti wà lọ́wọ́ gbà ọlọ́wọ́ dúró tì kí ló kọ yín bẹ́ẹ̀. Adéyẹyè lórúkọ mi. àfa Jamiu ti sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ ṣùgbọ́n ẹni nìkan láti ń gbọ́ wọn kó lè ṣe ṣẹlẹ̀. ẹ ṣe àfa. ọlọ́run dúpẹ́ fún mi. ṣé ẹ rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi kò yé mi. ti báwo. mo ti lọ different places mo ti gbìyànjú pé kí n sáà ní ọ̀nà àbáyọ lórí nǹkan yìí. ó kàn tó ń repeat ó kàn tó ń tẹ̀lé tó ń tàn ó sàn dàgbà sí mi. nǹkan tí mo dẹ̀ ń sọ yìí kì í ṣe pé nǹkan tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti kékeré ni. mo kàn lè dá wà kí n jókòó òpá kan. nígbà míì mo lè wà nínú class kí n máa kọ́ àwọn ọmọ níṣẹ́ ṣé wọn òkú ní akàn àbíà lójijì a ní láti máa sákàkiri ọwọ́ kìíní yẹn ti fẹ́ dàbí pé mo ti ya wèrè lójú àwọn èèyàn mo dẹ̀ ń gbìyànjú ní tí ìlú ọ̀nà àbáyọ nínú mi ìkan wá ṣẹlẹ̀ tí ò pẹ́ táìmù tó ṣẹlẹ̀ yẹn kò pẹ́ lòun wọlé bí ṣe wá bá mi ní mood yẹn bó ṣe bí mi léra àwọn kan mo ṣáà explain fún wa lónìí níbi tó lè mọ̀ wá. gbogbo nǹkan ọlọ́run náà ló fi àwọn ìdìnnà siratan mustaqim àwọn ò lè mọ nǹkan kan ọlọ́run lọ́bọ̀ olùmọ̀ náà ẹ jẹ́ ká bí ọlọ́run lérè náà.
má yọ kán mẹ́ ẹ má yọ kán mẹ́ ẹ dùn. Adéyẹyẹ kọ́ ogun tí ń jà yìí ogun ńlá ni ogun tí máa ń sọ̀yàn dẹ̀dà ọ̀rẹ́ yẹnyẹn ni àfọwọ́fà ń bẹ́ẹ̀ ìdílé náà ń bẹ́ẹ̀ àti àfọwọ́fà àti tìdílé àti yìí tí wọ́n tún fi ṣèyàn tí ń jẹ́ mẹ́ta tó pé ọ̀nà mẹ́ta nọ́mbà tìyàn láyé èèyàn máa fọwọ́fà nǹkan míì ilé tí wọ́n ti bíyàn náà rò pé eléyìí ológo ni tó pé ìràwọ̀ yín ìràwọ̀ ńlá ni ológo ọmọ sì ní wọn irú ìgídà ìpè méjì nínú ìdílé èyí ẹlẹ́kejì ẹlẹ́kẹta làwọn tí ń bí níyàn lásán àmọ́ mẹ́tẹ̀ẹ̀ta wọn náà kò sí ti pọ̀ ọlọ́run ò ká mbẹ́ tí a gbọ́ mi yé mo fẹ́ kẹ́ ẹ nígbàgbọ́ pé ìgbà tẹ́ ẹ ti wọ̀dọ̀ àwọn àáfàá kó fáyà kùn ẹ nígbàgbọ́ pé ìgbésí ayé ti di rọrùn gbogbo tẹ́ ẹ bá débi ọmọ yín lẹ àbọ̀ yín lè jẹ́rìí ogun kan ò wọ bí rí ọlọ́run mọ̀sẹ̀ mo nígbàgbọ́ pé tí yín náà ọlọ́run ó ṣe fún yín lóògùn ọlọ́run yóò bá yín ṣe àmọ́rìn àjò yín wá kọyọ̀ kan ní àyíṣà ìrìnàjò yín kú kan bí tẹ́ padà wá á ní káwọn ọmọ pé ó ṣe wọn túkọ̀ fún yín yàsín ni wọ́n ń pè wọ́n bá yín hàn yàsín mẹ́tàlá máa hàn wọ́n hàn afọ́jú kan wọ́n hàn àdìtì kan wọ́n hàn ríran kan tẹ́ bá ti parí wọn tẹ́ bá ti mú ọtún àtàwọn ètò àdúrà tá a fẹ́ ṣe àtàwọn sàrà tá a fẹ́ ṣe nígbà tí ètò bíi jọ́bẹ̀lì kan sí méjì nísìnyí gbogbo òkú ti lé yíhun ẹnìkan ló wà bẹ̀ tí sáré pé gbogbo ẹ̀ ní gbòòrò wọn ló gbó ọlọ́run pẹ̀lú ògbó yóò rí bẹ́ẹ̀ fún yóò gbó ọlọ́run ọ̀dọ́ àgbàríkà lọ́bọ̀ ẹ̀tẹ́wàdùà ọ̀dà bisimilayi rahman rahim bisimilayi rahman rahim allahumma ya misitu ya yọkọ yimu ya dafi ya rọfi ya. That lecturer nowadays. Which lecturer? Dr. Adeye, for that matter. I don't know. Don't you even see how he's behaving in class nowadays like a madman? Maybe he's mad. Can't say. Sincerely, even though to attend his lecture nowadays, we have to just be careful. But because the way he do behave in class, I'm scared though. Well, you are right. Since what happened last time, anytime I went to his office, I always imagine the scenario that happened that day. You are thinking his office? Of course. You know he's my favorite lecturer. Oh man, I have to go there. Even I don't even want to have issue with him or even have an issue with this because I can't even go to that office. What's why not should be with it? We'll see. Let's go to our house. I think there is time for my class. Adéyẹyẹ ẹkùnrin jóni aláwọ gbàdúrà yìí afájàmù ẹsùn jóni ẹkùnrin àdúrà ọgbà àti ṣàwọṣẹ tó pọ̀ lórí ọ̀rọ̀ yìí aṣàìṣùgbọn àtẹ̀yìn àtàwọn ọmọ kéwù gbìn alágbára púpọ̀ ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pípẹ́ Ọlọ́run fún wa ní ìṣẹ́gun ní eré rẹ̀ but àmọ́ àwọn ọ̀tún yẹn láti ká àmọ́ ó ṣe kalẹ̀ so afájàmù ò lọ kí ló kọ ọmọ yìí ń jẹ́ Zainab. Naam. àfájànù yóò lọ bí wọn tún yẹn fún yín fẹ́ bá Mr. Adéyẹyẹ sọ̀rọ̀ kẹtù bá máa ń bá sọ̀rọ̀ dáadáa ẹ̀rí bí ó ti ṣe ẹ̀rí ọlọ́jọ́ gbọ́ kó má sọ níbi àfa àbú ládùúgbò. Alájí ẹ̀rí tí mò ń ránjẹ́ ẹ̀rí jẹ ni. Àtọ̀. Ajá sí ẹ̀rọ ti change gan. Àtọ̀. Àbẹ́ rí nǹkan ni. Kọ́lọ́jọ́ ṣéǹjì tán. Ló jáàbù jọ ni. Àtọ̀ ọ̀tọ̀. Ẹ mọ̀ pé sóràtù kan ní Quran ó ní àwọn kan wọ́n fẹ́ràn rere ṣùgbọ́n kò ṣe rere. Àwọn kan wọ́n kórìíra àwa bí wọ́n sì ń bẹ lára àwọn tó ń wùwà bí. Bọ́lọ̀ ń ṣe dá yín Ọlọ́run jẹ́ kẹ́ fẹ́ràn ẹni tó jẹ́ nǹkan ẹni tó fẹ́ràn nǹkan rẹ̀ tí sì ń ṣe nǹkan rẹ̀. Látàrí bẹ́ẹ̀ Ọlọ́run wà ní fọwọ́ bàjẹ́ kan gbogbo nǹkan tí ẹni náà bá ní. Àmín. Sí ayọ̀ tẹ gbọ́ lórí àlájá. Kọ́lọ́jọ́ ìbàdàn tán yẹn yàn.
ṣe ti gbọ́. àti pé tó bá jẹ́ pé bí everybody ṣe ń correct àwọn ọmọ ẹ̀ ní báwọn sì ṣe yẹn everybody ṣe ni ayé ò ní bàjẹ́ báyìí and mọ́sọ̀ ṣe mọ̀ pé a máa sọ pé school tó lọ torí mo gbọ́ tí wọ́n sọ jọ ní pé school ló dára ló bá ń sọ dàkúdà báyìí kọ́ ló ń sàánú mi. ẹ jẹ́ ká sọ pé ẹgbẹ́ ni ẹgbẹ́ tó ń kó ni ní school because ok àwa tá a jẹ́ lecturers tá a jẹ́ ọ̀gá wọn ṣé àwa la kọ́ wọn ní nǹkan tó ń ṣe. ìta àgbọ̀nà oríṣiríṣi ẹgbẹ́ bíbẹ́ sùkúl mss wà ń bẹ àwọn kristian kìnìkan wà ń bẹ àwọn kìnìkan àmọ́ wò ló ń jọ yìí ń bẹ tó wá dé tó sọ tó gbọdọ̀ bá mi lé ní àná. nísìnyí ó ti kúrò láàrin àwọn ọ̀rẹ́ yẹn ó ti padà sínú ẹ̀kọ́ lé nìyẹn. kọ́nà bá mi yí padà. ẹ ṣe gbọ́n ní sà èmi náà ń fi àsìkò yìí mo fi sọ fún yín wípé ajá mi ò ní fi ìgbà kan kó padà síbi ẹbí ẹ ọmọ dáadáa tí mo ti ń jẹ́ fún yín àrídùn tí mo ti ń jẹ́ náà ni màá túbọ̀ máa jẹ́ àdúrà mi ní wípé gbogbo àtìṣe wọn bá jiná Ọlọ́run ní fi ẹ̀yìn náà pa. àmín 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 tọ́ alhamdulillah. ok kọ́nà bá mi yí padà dáadáa o ṣe ti gbọ́. Ọlọ́run ṣe tọ́ ẹ bá wa ọlọ́dọ̀ lọ àti parí gbogbo àwọn ètò so tí a bá délé tí a bá ti mú ọtún yẹn tán so tí a bá dijọ́ kejì ẹ máa ra àpò oyàn kan àpò iyọ̀ ẹ máa wá ti dédé ọjọ́ orí yín lẹ́wà dì sí ẹ lẹ́wà mọ iye tó jẹ́ bóyá 40 àbí 30 ìlàjì ó jẹ́ tóbìnrin ìlàjì ó jẹ́ ti ọkùnrin tí wọ́n jó ní bára so pẹ̀lú àdéhùn nǹkan tí ẹ fẹ́ òun fẹ́ pẹ̀lú ògbó ọlọ́run mo ṣe fún ara ọ̀hún lágbára ọlọ́run ìdààmú ò ní báyìí mọ́ wàhálà ò ní báyìí mọ́ gbogbo tẹ́ fẹ́ ọlọ́run mo ṣe fún yín baraka nabi lọ́dọ̀ ọlọ́run ọlá bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim allahumma salli wa sallim salatan tunajjina min jami'il awwali wal afati wa takbilana biha min jami'i ajati wa tutahhirna biha min jami'i sayyiati. Kí làwọn olùkọ́ mi fún yìí? Kí lẹ̀ ń gbé káàkiri kó ṣọpọ̀ ọ̀gá yín? Ṣé tí mo ní kẹ́ máa ṣe nìyí? Aláìmọ̀ kan tó kù yín, ọkọ̀ ọ̀gá lẹ́yìn. Ẹ kóra yín kúrò kẹ́kẹ́ ẹbẹ̀ra yín. Dáradára, mo fún yín níṣẹ́ látàkì. Ìwọ iṣẹ́ tí mo ní kò ṣe dà. O ti ṣetán ẹjọ́ ló wá kó ẹ̀rí nǹkan mi ṣe mọ́. Hello babe, ibo ló ń lọ? Ó ń jáde nìyẹn o. Yeah, mo kàn fẹ́ check one of my friends. Tí n bá máa wo dáadáa bẹ́yẹn kọ́kọ́rọ́ mọ́tò mi ló máa wà lọ́wọ́ ẹ̀. Tẹ́ bá dẹ̀ ti ṣe bó ṣe wù yín tán ẹ wá já kalẹ̀ fún wa. Ìṣẹ́ni ti bad kí n láti lo mọ́tò. Ó bad, nǹkan tó bad ni pé tó bá lò wà tún ṣe kó ṣe pé kó dójúlé mọ́tò mi. It's bad. And mọ́sọ̀ inú bí mi. As in, inú bí mi gidigidi. Inú bí mi gan ni látàná. Dálé jẹ́wọ́ fún mi kí ló ṣe. Kí ló ṣe ṣoṣogun owó ni kò sí nǹkan tó ń fẹ́ tọ́lọ́run ṣe fún ẹ etí mi ti kún embarrassment ti pọ̀ nígboro social media ti kún imagine mo dé ṣọ́ọ̀bù lánàá àwọn ọmọ mi kàn ń ṣẹlẹ́yà wọ́n wá ń gbé fóònù wọ́n gbé picture ọkọ mi káàkiri pé báyìí mo dẹ̀ ti bí ẹ́ o ní bákanbákan bẹ́ẹ̀ èmi gangan fúnra mi I don't want to trust you anymore lórí ọ̀rọ̀ I don't know
kí ló ṣẹlẹ̀ mo gbéròyìn ayọ̀ wálé látàná ó yẹ kí n sọ fún ẹ ìbànújẹ́ gorí ọkàn mi ò lè sọ torí nǹkan tí mo rí jẹ́wọ́ fún mi Ọlọ́run kẹ́ tó bá ṣògo owó jẹ́ kí n mọ̀ ká mọ solution tá máa ṣe sí i. nínú ọ̀rọ̀ tó ń sọ sí mo kàn gbọ́n kankan ṣe o gbéròyìn ayọ̀ wá sílé ò lè sọ fún mi kí nìyẹn. Madam Adeji, ẹkùjọ mẹ́ta ma. Yes, sir. You are looking radiant. Thank you. Tẹ́bádélé ẹ bá mi kí dáàdì pé wọ́n kú tọ́jú. Máa jíṣẹ́. That's what we've been telling you. Ẹ jẹ́ kí ni yín máa dùn. Everything will happen in its own time. So you're welcome ma. Thank you. Why are you here now? Kì í rí owó lọ́sàn. Results test tí mo ṣe the last time ẹni kí n wá gbà nínú tí. Okay. Nurse wo lẹ bá ń bẹ̀? This year nurse ẹ rán mi létí orúkọ ẹ̀ pupa. Don't worry. Who is there? Sir, I'm coming. Thank you. Get me the file of Mrs. Adeye. Okay. Thank you. Ìyàwó mi dẹ̀ ló mú dé ṣọ́ọ̀bù ní the other day. Yes. Nígbà tó wá rán aṣọ lọ́dọ̀ yìí. Ẹ ṣé. Kò tó pẹ́. Yeah, thank you very much. Yes, sir. Is there any other thing? The guy at Ward 3, his visitors are waiting for you at the reception. So they want to see you. Okay, tell the woman that I will join her very soon. Oh, alright, sir. Okay. So, after the test, man, I think I have a good news, man. What we've been expecting since all these years, God has finally answered our prayers. You don't mean it. You're 3 months gone. What? Benny. 3 months. Benny. Oh my God. Thank you, Jesus. Ẹ ṣé, doctor. Ẹ kú àdúró tì wá. Oh, I'm so happy. Get it. Ha! Thank you, Jesus. I can't wait to share this privilege with my husband. My guy is a learned person and he will always want you to start immediately. I mean the antenatal. So I'll just write some drug prescriptions for you, which I would like you to get at the pharmacy. So you just do that. So congratulations, man. Thank you. Baby, no me. You are pregnant. I'm pregnant. Baby, no. Inú mi ò dùn Ọlọ́run má jẹ́ kí ìbànújẹ́ kó dàpọ̀ máa yọ̀ wá báwo máa ṣe máa gbọ́rọ̀ àwọn òròyìn bẹ́ẹ̀ yẹn tínú mi máa dùn. My love, ìfẹ́ mi, you know I love you. I love you too. Mi ò ṣe nǹkan kan. Mi ò ṣe anything. Ta ni mo ṣẹ̀? Ta ni mo ṣẹ̀? Ta ni mo ṣẹ̀? Tó fi kú lérí kiri. Ta ni mo ṣẹ̀? Ikú o, tó rọ̀ dẹ̀dẹ̀ lé mi lórí. Elédùà yàmíyà ẹ̀mí burúkú yàmíyà ẹ̀mí ikú o. Ta ni mo ṣẹ̀? Ta ni mo ṣẹ̀? Ta ni mo ṣẹ̀? Tó fi kú lérí kiri. Ta ni mo ṣẹ̀? Ta ni mo ṣẹ̀? Ta ni mo ṣẹ̀? Ta ni mo ṣẹ̀? Tó fi kú lérí kiri. Ta ni mo ṣẹ̀? Ikú o, tó rọ̀ dẹ̀dẹ̀ lé mi lórí. Elédùà Mi ò ṣàdédé máa ń behave bẹ́ẹ̀ yẹn.
tí mo bá rí tí nílé mi kí mo máa sáré fún nǹkan tí mò ń rí mi ò fẹ́ kú mi I don't know what to do. I've tried my best. Gbogbo agbára tí mo ní ni mo ti sà kí ni yìí kò yé láti máa yọjú sí mi. Fẹ́mi. Mo pé bó ṣe rí nìyẹn. I think we need to go out. Jẹ́ ká tó àwọn tó jù wá lọ lórí ọ̀rẹ́. No, I love you. Kò wù mí kí n máa ṣe báyìí fún ẹ, kò wù mí kí n máa pariwo. I'm just tired of all this. Mo bẹ ṣe. Ni mo ṣe tó fi kú lébi kiri. Ni mo ṣe. Ìyàwó mi kò sẹ́ni tó dàbí rẹ̀ olólùfẹ́ mi súnmọ́ mi o kò dì mọ́ mi ṣebí wọ́n lójú mi tí mo fi ríran ìwọ létí mi tí mo fi ń gbọ́rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ wa o kó má lè di ìbàjẹ́ kò sẹ́ni tó dàbí rẹ̀ ìyàwó mi kò sẹ́ni tó dàbí rẹ̀ olólùfẹ́ mi súnmọ́ mi o kò dì mọ́ mi ṣebí wọ́n lójú mi tí mo fi ríran ìwọ létí mi tí mo fi ń gbọ́rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ wa o kó má lè di ìbàjẹ́ kò sẹ́ni tó dàbí rẹ̀ ìyàwó mi kò sẹ́ni tó dàbí rẹ̀ olólùfẹ́ mi súnmọ́ mi o kò dì mọ́ mi ṣebí wọ́n lójú mi tí mo fi ríran ìwọ létí mi tí mo fi ń gbọ́rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ wa o kó má lè di ìbàjẹ́ kò sẹ́ni tó dàbí rẹ̀ ìyàwó mi kò sẹ́ni tó dàbí rẹ̀ olólùfẹ́ mi súnmọ́ mi o kò dì mọ́ mi ṣebí wọ́n lójú mi tí mo fi ríran ìwọ létí mi tí mo fi ń gbọ́rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ wa o kó má lè di ìbàjẹ́ kò sẹ́ni tó dàbí rẹ̀ ìyàwó mi kò sẹ́ni tó dàbí rẹ̀ olólùfẹ́ mi súnmọ́ mi o kò dì mọ́ mi ṣebí wọ́n lójú mi tí mo fi ríran ìwọ létí mi
tí mo fi ń gbọ́rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ wa o kó má lè di ìbàjẹ́. Kò sẹ́ni tó dàbí rẹ̀ ìyàwó mi. Kò sẹ́ni tó dàbí rẹ̀ olólùfẹ́ mi. Súnmọ́ mi o kò dì mọ́ mi ṣebí wọ́n lójú mi tí mo rí ìwọ létí mi tí mo fi gbọ́rọ̀ ìfẹ́ wa o kó má lè di ìbàjẹ́. Kò sẹ́ni tó dàbí rẹ̀ ìyàwó mi. Kò sẹ́ni tó dàbí rẹ̀ olólùfẹ́ mi. Súnmọ́ mi o kò dì mọ́ mi ṣebí wọ́n lójú mi tí mo fi ríran. Ìwọ létí mi tí mo fi ń gbọ́rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ wa o kó má lè di ìbàjẹ́. Kò sẹ́ni tó dàbí rẹ̀ ìyàwó mi. Kò sẹ́ni tó dàbí rẹ̀ olólùfẹ́ mi. Súnmọ́ mi o kò dì mọ́ mi ṣebí wọ́n lójú mi tí mo fi ríran. Ìwọ létí mi tí mo fi ń gbọ́rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ wa o kó má lè di ìbàjẹ́. Fẹ́ràn mi tó ní ní ẹgbọ́ àbí kí ló ṣẹlẹ̀ náà fẹ́ràn mi kí ló ṣe mí ẹ́ òkè. Àsìkò yìí ni mo tó wá mọ̀ wípé ayé ní orúkọ
tó ní ìgbà. alára gbé tiẹ̀ òfin wọ́n ní kájẹ̀rò gbé tiẹ̀ ó gbé ẹ̀fọ́ dà. èmi Adétòkunbọ̀ ọmọ abẹ̀rù àgbà mo gbé tèmi èrí kankan. ẹsẹ̀ méjèèjì ìní jìjàdù ọ̀nà gbọ́rọ̀ kan jíjí pa ábìdá para ìbá fún ẹ̀ lọ́jọ́ aṣọ ìjà àwọn ti kọ̀lé ọ̀run bọ̀ á kọ̀lé ayé. kẹlẹ̀ lọ́rùn o kẹlẹ̀ lọ́tù aṣọ tó mẹ́bọ òwòrún tó bá tòkú jẹ tán apádà ẹ̀yìn aṣọ púpọ̀ òwòrún ẹ̀ní bá wọn púpọ̀ àjọkú ẹ̀ní bá wọn lọ ọ̀run àjọlọ ikú ti yẹ̀ lórí yín lónìí àrùn yẹ̀ lórí yín òfò yẹ̀ ìjà yẹ̀ ọ̀ràn yẹ̀ gbogbo àjogún bí yẹ̀ ó yá ẹgbẹ́ kalẹ̀ kọ́ọ̀kọ́ yìí ọ̀gbọ́dọ̀ wọ́n máa ó yẹ wọ́n náà gbé tiẹ̀ kalẹ̀ báwọn kọ́ọ̀kọ́ yìí sí ọ̀gbọ́dọ̀ wọ́n máa àbọ̀gbọ́ ọ̀bàrà ni kò sí àwọn wọn lóde ẹ̀pọ́n tí wọ́n fún wọn lóde ẹ̀pọ́n ibi wọ́n gbé furu dúdú orí kú ewé rẹ̀ lè tẹ̀mí mọ̀mọ́ rẹ̀ kú lọ ewé rẹ̀ lè ọ̀yá àròwọ̀ ìwé yìí ewé rẹ̀ lè tẹ̀mí mọ̀mọ́ rẹ̀ kú lọ. ayé ni kọ̀lọ̀kọ̀lọ̀ tí ń bẹ ní yàrá ọ̀kánkán. ẹ wá dórí kodò ọ̀dà bí àdán fún ayé mi. bàbá mi bá kọlẹ̀ tó tókè ó ní ibi ká gbé sí. Yes, madam, you just have to summon up strength and push now. So get ready now. Push! Madam, you have to push harder. Help us so that we can help you. And you are helping yourself. Please, don't try to push harder. Now, give it a push, ma'am. Sorry. Madam, calm down. You can do this thing. You can do it. Just help yourself. Help me to talk this. Just calm yourself. Thank you. Now you're going to push. Put more pressure now, please. Push! Thank you. Ẹ ṣé. Agbára Ọlọ́run a máa rí èsì ayọ̀. Ẹ ṣé gan. Ẹ ṣé. 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 Ẹ ṣé.
It's like I'm not having a very good news for you, sir. Why? Situation to Madam Wa is a very critical one, and what we've been able to gather is that one need strength to pọ̀ tó láti lè bí ọmọ yẹn fúnra wọn. Yes, sir. So and I will not deceive you. Over the time that I've been in this profession, I will say this is one of the hardest so far. And the only thing that we do when it comes to this, we go by the way of CS. CS? Yes, sir. CS. Operation. Yes, sir. Orúkọ Jésù, orúkọ ńlá Jésù, ẹ̀mí ọ̀run o. Olúwa ọmọ rẹ̀ wólẹ̀ níwájú rẹ̀, bàbá gbàdúrà fún ní orúkọ Jésù, ẹ gbàdúrà fún. Àṣà ti kọ́ wípé àṣírí ìkọ̀kọ̀ ohun gbogbo ti Olúwa ni, ṣùgbọ́n èyí tá a bá fi hàn fún wa ló wà fún àwa àti fún àwọn ọmọ wa. Tó bá rí bẹ́ẹ̀, gbogbo àṣírí ogun ayé wọn lórúkọ Jésù, Ọlọ́run ò fi hàn fún mi Olúwa. Lórúkọ Jésù, Olúwa tú àṣírí rà. Bàbá tú àṣírí náà, Jésù tú àṣírí náà, Olúwa tú àṣírí náà, ẹ̀mí mímọ́ tú àṣírí náà. Yàgbẹ̀bí ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ kú iṣẹ́. iṣẹ́ bò sóògùn bá a ti wáyé páàrí láàrin ó yẹ kó o lè yẹ kádàrá láéláé
sósì rí òṣùpá tó ń wò kò lóhùn òràràn mọ́jú kúrúkúrú ló gbojú ọjọ́ jẹ́ ọ̀tẹ̀ mọ́ra dákun mi tẹ̀ mọ́ra ló ní bá mú wípé ẹ sọ̀rọ̀ tẹ̀ mọ́ra dákun ẹlẹ́dàá mi dákun mo dára ayé tẹ̀ mọ́ra ìgbà ṣe mí dákun ìgbà ṣe mí dákun tẹ̀ mọ́ra ìyá lọ́dún kí mo tún ṣe láyé dákun kí mo tẹ́ wọ tẹ̀ mọ́ra ó sì ọ̀nà dákun jágbe bí ẹbí mílẹ̀ wá ẹjẹ́ wa lọ dákun dákun dákun
gbẹ̀bí. Bàbá Àkànbí. Ìyá gbẹ̀bí. Bàbá Àkànbí. Ìyá gbẹ̀bí. Mo kí ọ kú oríire o. Mo sì bọ́ ọ yọ o. Bẹ́ẹ̀ni náà. Akèrègbè rẹ gbómi délé. Akọlù gidan bí. Elédùn àwọn ṣe o. Ṣé wà nílé? Ṣé o ṣe tó mú? Ọlọ́run ṣe o. Dúró dè mí. Bàbá ògo ni forúkọ rẹ. Jésù ò ṣe, ọmọ ò ṣe, ẹ̀mí mọ́ ò ṣe. Bàbá dúpẹ́ lọ́wọ́ rẹ o. Hallelujah, hallelujah. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín. Alàgbàdé ẹ̀ ìjókòó. Alàgbà Adéyẹyè nígbà tí à ń gbàdúrà ṣé mọ̀ wípé Bíbélì sọ pé àṣírí ìkọ̀kọ̀ ohun gbogbo ti Olúwa ni ṣùgbọ́n èyí tí a bá fi hàn fún wa ni ó wà fún àwa àti fún àwọn ọmọ wa. Àṣírí ogun ayé yín amúmiri nínú ìran tí mo rí. Ogun ayé yín tá a sì ń sọ nípa rẹ̀ yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ó ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ látàyé àwọn bàbá tó bí ọmọ ènìyàn, àmín bàbá tó bí ọmọ ènìyàn tó bí yín. Bẹ́ẹ̀ ni sà, a rí wípé májẹ̀mú àbíkú ni májẹ̀mú náà. Bẹ́ẹ̀ ni ló jà lórí bàbá yín tó fi dórí bàbá ti yín gangan pẹ̀lú. Ṣùgbọ́n a mú mi rí wípé ibi tí wọ́n bo àṣírí nǹkan wọ̀nyí sí fún ọ̀nà àbáyọ ọ̀làjú tó dé tìlú fẹ̀ sí tìlú gbòòrò sí, ó mú kí wọ́n ti wú ibi tí wọ́n ṣe nǹkan náà lọ́jọ́ sí kúrò. Eléyìí ló wá fún àwọn ẹgbẹ́ àbíkú yẹn ojú wọn tó ti pamọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó wá mú kójú wọn kó tó àwọn ọmọ náà. Májẹ̀mú yìí sì ń jà títí tó fi dórí àwọn bàbá yín náà pẹ̀lú. Ẹ sà, ohun tí mo rò wípé ó délẹ̀ yìí ọ̀rọ̀ àdúrà ni. Bẹ́ẹ̀ ni. Kí wàá la fẹ́ ṣe báyìí? Ẹ sà, ṣe rí májẹ̀mú yẹn lágbára. Lóòótọ́ kò sóhun tí Ọlọ́run ò lè ṣe o, Ọlọ́run sì ní agbára lórí ohun gbogbo tó dá. Ṣùgbọ́n májẹ̀mú yìí àfi bàbá tó jẹ́ bàbá yín àfi kí wọ́n gbìyànjú lápò ní bá ṣe sọ̀rọ̀ yìí fún yín o. Ẹ má bínú. Yes sir. Nǹkan tẹ́ ń gbìyànjú àti sọ ni wípé àfi tí bàbá tó bí mi lọ́mọ tó bá fayé lẹ̀ ìyàwó mi ò tó rọ́mọ bí. Exactly. Ohun tí mo fẹ́ sọ fún yín náà nìyẹn. Torí májẹ̀mú àbíkú yẹn ó sì wà lórí bàbá yẹn. Bẹ́ẹ̀ ni. Àdúrà ni o. Yes sir. Àdúrà náà látò wá gbà. Bẹ́ẹ̀ ni. Kí gbogbo rọ̀bìrọ̀bì yìí kò lè ká kúrò. Ṣé àlàyé mi yé yín sà? Ó yé yín. Níjókòó ìyá sọ fún Olúwa pé Olúwa o, gbogbo májẹ̀mú ikú, gbogbo májẹ̀mú àbíkú tó ń bá ayé yín fínra, kí Olúwa kó palẹ̀ rẹ̀ mọ́. Àti kọ́ wípé àyà yóò pa àwọn àlejò, wọ́n fi ìbẹ̀rù bojo sájáde ní ibi kọ́lọ́fín wọn. Ó yá ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, ẹ̀mí mímọ́ o, Olúwa o, gbogbo májẹ̀mú ikú, gbogbo májẹ̀mú àbíkú, gbogbo májẹ̀mú tó ṣe lòdì sí ayé arákùnrin àti aya rẹ̀, Olúwa o, ẹ bàjẹ́. Jésù bàjẹ́, 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 bàjẹ́. Olúwa bà wọ́n jẹ́, Olúwa bà wọ́n.
This is your wife. She's okay. She's okay. Just calm yourself. Go and get me. Sorry. Calm down. Calm down. Calm down. Calm down. Calm down. Calm down. Just relax. 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 What are you trying to do now? Calm yourself. Wait now. No. Go and get me the drink. Please. Come and put pressure on this man for me. Madam, let's try and save the man. Madam, please, don't try to push now. Yes. Madam, push now. Push. Help me with this. Let's save this woman now. Let's save this woman. Push, push. Push. ìyàwó mi kò sẹ́ni tó dàbí rẹ̀ olólùfẹ́ mi súnmọ́ mi o kò dì mọ́ mi ṣebí wọ́n lójú mi tí mo fi ríran ìwọ létí mi tí mo fi ń gbọ́rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ wa o kó má lè di ìbàjẹ́ kò sẹ́ni tó dàbí rẹ̀ ìyàwó mi kò sẹ́ni tó dàbí rẹ̀ olólùfẹ́ mi súnmọ́ mi o kò dì mọ́ mi ṣebí wọ́n lójú mi tí mo fi ríran ìwọ létí mi tí mo fi ń gbọ́rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ wa o kó má lè di ìbàjẹ́ kò sẹ́ni tó dàbí rẹ̀ ìyàwó mi kò sẹ́ni tó dàbí rẹ̀ olólùfẹ́ mi súnmọ́ mi o kò dì mọ́ mi ṣebí wọ́n lójú mi tí mo fi ríran ìwọ létí mi tí mo fi ń gbọ́rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ wa o kó má lè di ìbàjẹ́ kò sẹ́ni tó dàbí rẹ̀ ìyàwó mi kò sẹ́ni tó dàbí rẹ̀ olólùfẹ́ mi súnmọ́ mi o kò dì mọ́ mi ṣebí wọ́n lójú mi tí mo fi ríran
ìwọ létí mi tí mo fi ń gbọ́rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ wa o kó má lè di ìbàjẹ́. Kò sẹ́ni tó dàbí rẹ̀ ìyàwó mi. Kò sẹ́ni tó dàbí rẹ̀ olólùfẹ́ mi. Súnmọ́ mi o kò dì mọ́ mi, ṣebí wọ́n lójú mi tí mo fi ríran. Ìwọ létí mi tí mo fi ń gbọ́rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ wa o kó má lè di ìbàjẹ́. Kò sẹ́ni tó dàbí rẹ̀ ìyàwó mi. Kò sẹ́ni tó dàbí rẹ̀ olólùfẹ́ mi. Súnmọ́ mi o kò dì mọ́ mi, ṣebí wọ́n lójú mi tí mo fi ríran. Ìwọ létí mi tí mo fi ń gbọ́rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ wa o kó má lè di ìbàjẹ́. Kò sẹ́ni tó dàbí rẹ̀ ìyàwó mi. Kò sẹ́ni tó dàbí rẹ̀ olólùfẹ́ mi. Súnmọ́ mi o kò dì mọ́ mi, ṣebí wọ́n lójú mi tí mo fi ríran. Ìwọ létí mi tí mo fi ń gbọ́rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ wa o kó má lè di ìbàjẹ́. Kò sẹ́ni tó dàbí rẹ̀ ìyàwó mi. Kò sẹ́ni tó dàbí rẹ̀ olólùfẹ́ mi. Súnmọ́ mi o kò dì mọ́ mi. Mommy, why are you crying? I'm not crying. You're crying. I'm not crying, my boy. But there's still on your face. Ọlọ́run á dá ẹ sí. Olúwa ti pa mí lẹ́rìn náà. Wàá ṣoríire. Ò ní kú. Wàá dàgbà. Wàá dògbó. Wàá ṣọmọ. I wish your father is alive. Ọkọ mi. It is well. It is well. I love you, boy. I love you too. That's my boy. Dájúdájú, ikú ti yẹ̀ lórí ẹ̀, kò kú mọ́ ọmọ mi. Olúwa ṣeun, má dàgbà.